follow. Mr. Osas, yeah, we wait here. We be happy. We happy. We oh, make a league guy. Well, Prof. Osas entertainment. Never more. No, we are not in no Mulania. Eva, I'm now on the 5th of July. But I know where people invest set up. But why you interview Lafiani? And don't let why it. Oh, we were Prof. Osas entertainment, one of the highest producers. Oh, we well at the other don't present my 10 stars of Africa. No, now cannot go more one or Edosa. Erhauyi, Edosa, Prof. Osas entertainment. Oh, don't well at the walking out. Never launching on the 5th of July 2024. Wàhálà wẹ̀nà D4 Event Center. Dúnyẹ́ gbé náà kánà bàbá rẹ̀ èrè yọ. Ẹ̀ẹ́dọ́ wà tó dànù ẹ̀ ẹ̀rí ọmọ sí wà lórí ẹ̀yìn. Bí àgbẹ̀ lórí ẹ̀yọ̀ rẹ̀ ìbọ̀dá kíkú ìgbìyànjú ẹ̀níwọ̀n àríbẹ̀kìọ̀ ní ìhùnà àgbáyà àdákùsọ̀ ẹ̀yà rẹ̀gẹ̀rẹ̀. Wàá dàbí ọ. Ọ̀wárẹ̀ àwòwà nọ́mà ẹ̀múnà ògì omi super fast left by right ìgbìnàbíà tó bọ̀ ẹ́ ọmọ ìwúnà àrísí àbẹ̀bọ̀ òsìkò ọ̀rẹ́ wa black àṣẹ ọ̀wá rẹ̀ kájọ ẹ̀dẹ̀ lò ùwẹ́lúbọ̀ ọ̀rẹ́ wa ènìyàn inú náà ẹ̀ títà wọ́ kábíkátó wà lọ́nà ọkọ̀ yẹ. Kábíkátó ọ̀pọ̀ yóò bọ̀ yẹ ìyẹn náà ló tó yá wéwé lọ́mú kí àjọ kọ́ máa yé di ẹ̀ ọ́ wáyé ìyẹn náà ẹ̀jìnìà Paul Orobosa, Nona, Lahore Music Worldwide. You are a father of the day. Yeah, all there, Eroba, okay, or Mona, although no boy, you know, Naya would be. Captain, or not even your boy, yourself, or when I got with when they look about Bogati. Oh, the CEO, Ambassador, Prof. Osas Entertainment, National Worldwide, led by Prince Osas Osamoyi ọdún wẹ́n náà ló yẹ ìyẹn náà wéwé wàhálà àwòwò pàgẹ́mì àníyàn ẹ̀dúzọ́ àná ẹ̀dẹ́ friday àlọ́ sínú kúrò nìwà náà fi bọ̀ ìfẹ́ sẹ́ńtà wa òdẹ́gógé vakpa ìfìyẹ́ náà ọ̀sùn ẹ̀nì wàhálà wà fún mẹ́ta náà ọwọ́ mẹ́ni mẹ́jẹ́sẹ́ ẹ̀ṣẹ́ wa ní ìyá yà fún ìrẹsì ìbọn ìmẹ̀mú ẹ̀pọ̀ ìgbà see you there o.